Hello. Ẹ̀yin èèyàn mi. A kú èwò yìí, a kú dédé àsìkò yìí. A dẹ̀ kú ìtẹ́tí gbọ́ etí tẹ̀ fi ń tẹ́tí láti gbọ́ ọ̀rọ̀ ìgbádùn, ọ̀rọ̀ tó dáa. Etí náà ní di o. Ayọ̀ lẹ́fẹ̀ẹ́ etí náà máa gbọ́ o. Ìròyìn ayọ̀ lẹ́dẹ̀ máa gbọ́ títí ayérayé. Ìta àti gbọ́ kò ní bàjẹ́. Ọlọ́run yóò bá túbọ̀ máa bọ́ wa jẹ́ kí ó máa progress sí rere. Ẹ ṣé gan ẹ̀yin èèyàn mi, nǹkan tá gbọ́ ní internet space báyìí. Ó jẹ́ nǹkan tó dùn mí nípa Elizabeth. Wọ́n ní Elizabeth pé gbogbo ìgbà tó bá ń finú ṣoyún ni wọ́n máa ń jòmù. A foyún ṣoyún, wọ́n á jòmù. Kí ló dé? Kí ló dé? Ọmọ yẹn á rù lénìí, á rù lọ́la, á rù lénìí, á rù lọ́la. Kí ló dé? Wọ́n ò jẹ́ kó ọmọ yẹn ní rest of mind. Wọ́n ò jẹ́ kó ní rest of mind. Kí Ọlọ́run lọ aláàánú nínú àánú ẹ̀. Ìgbàkígbà tó bá máa wà nínú oyún, torí à ń gbọ́ fìrìfìrì. Tó bá máa wà nínú oyún lágbára Kristi. Wọ́n sọ lórúkọ Jésù, á rù rẹ̀ á sọ̀ rẹ̀. Ẹnikẹ́ni tó sọ pé òun ń mu oyún, ẹnikẹ́ni tó sọ pé òun ò rí nǹkan gidi jẹ, kò rí omi gidi mu, kò rí blood tonic tó yẹ kó mu. Ó wá jẹ́ pé oyún olóyún ló fẹ́ máa jọ. Àrá máa sán pa wọ́n o. Ó máa kan wọ́n lẹ́nu. Ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn, òun ni nígbà tó bá dé pọ́n fẹ́ mu oyún, ẹ̀jẹ̀ Jésù náà máa bá ń bẹ̀. Ó dẹ̀ máa kóró oyún Elizabeth. Ó máa jẹ́ iná ní ojú wọn àti ó máa gbóná mọ́ wọn lẹ́nu. Wọn ò tí ẹ̀ ní rí mu ni. Wọn ò ní rí mu. Wọn ò ní rí mu. Wọn ò dẹ̀ ní rí mu rárá lórúkọ Jésù Kristi ọba ìyanu. Wọ́n bá ń sọ pé Kábíyèsí àti Queen Naomi pé wọ́n contemplate pé pẹ̀lú bó ṣe lóyún yẹn pé bóyá pé because nǹkan táwọn ń wò ni pé anytime tó bá sọ pé òun fẹ́ lọ tọ́ oyún yẹn ó fẹ́ tọ́ oyún yẹn ní ààfin nínú ilé ẹ̀, nínú yàrá ẹ̀ pé tó bá di òru, wọ́n máa bí ìgbà tó ń rìn lórí òrùlé ẹ̀, wọ́n máa kílẹ̀ lórí ceiling, wọ́n máa ṣe oríṣiríṣi. Ká tó rí ọjọ́ méjì, oyún yẹn á bàjẹ́. Wọ́n ní wọ́n ṣe máa ń ṣe tó bá dẹ̀ tí tóyún yẹn bá ti bàjẹ́ tán pé òun ò ní gbúrò àwọn tó ń kílẹ̀ lórí òrùlé. Pé kò ní gbọ́ àwọn strange things yẹn mọ́. Pé bẹ̀tì nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn àti Kábíyèsí àti Queen Naomi pé Queen Naomi àti Kábíyèsí ṣá, àwọn náà contemplate. Mi rò pé Dr. Elizabeth gbọ́ ngbà tí Kábíyèsí àti Naomi ló contemplate. Wọ́n ní wọ́n sọ pé if that be the case, tó bá jẹ́ pé bí oyún yẹn pé kò gbọdọ̀ tó bá ṣe lóyún yẹn, ṣé o mọ̀ pé ìgbà kan Kábíyèsí ni kó dúró sáàfin láti fi tọ́ oyún kó dẹ̀ bímọ yẹn. Ó ní rárá pé nǹkan tó ń rí ó ń ba òun lẹ́rù ló ṣe sá kúrò pé ó máa padà sí Portland kó lọ tọ́ oyún yẹn, kó yìí gbé oyún yẹn sá fún wọn. So nǹkan tó wá contemplate but still náà, wọ́n ní oyún yẹn tó dúró. Wọ́n ní nǹkan tí Kábíyèsí àti Queen Naomi wá contemplate sí ni pé kí wọ́n jẹ́ kí olórí Elizabeth kó lọ sí Àkúrẹ́ Mansion kó lọ máa gbé ń bẹ̀ títí tó máa fi tọ́ oyún yẹn. Tó bá ti bímọ yẹn kó máa padà bọ̀ láàfin. Wọ́n ní nǹkan táwọn Kábíyèsí àti Naomi tán jíròrò nìyẹn. Pé plan àwọn méjèèjì pé ṣé kó kúkú lọ síbẹ̀ kó lọ tọ́ oyún. Dídá tèmi. Ibẹ̀ yẹn ò ń ṣe prayer city. Lóòótọ́ o, ilé aládùúrà ni, ilé Ọlọ́run ni o. But ó ní ibi tí wọ́n máa ń yà sí ọ̀tọ̀ tó jẹ́ pé ilé àdúrà ni.
irú bí ibi church Naomi yẹn. Tó bá jẹ́ pé ilé wọ́n máa ń sọ pé irú àwọn sẹ̀lẹ̀ yẹn, àwọn K&S, wọ́n sọ pé wọ́n máa ń ṣààbò. Wọ́n ní ó ti lọ sábẹ́ ààbò. Abẹ́ ààbò yẹn tí wọ́n ń lọ, abẹ́ ibi tí wọ́n ti máa secure, tàdúrà tó pamọ́ síbẹ̀ tí ò ní ṣẹlẹ̀, ibẹ̀ yẹn ò ní expose sí everybody. Òun náà ṣe ń pè ní abẹ́ ààbò. Abẹ́ ààbò Ọlọ́run. K'Ọlọ́run dáàbò bo ẹ̀. Kò sí ibi tí Ọlọ́run ò sí o. Kò sí ibi tí ò kí ń dáàbò bo àwọn èèyàn pé ṣùgbọ́n wọ́n máa ń lọ sí ibẹ̀ láti secure. Kì í ṣe gbogbo ojú ló máa dé bẹ̀. Kì í dẹ̀ ṣe gbogbo àwọn èèyàn ló máa rí wọn bẹ̀. So ibẹ̀ secure. Security home níbẹ̀ yẹn. So my own opinion ni pé kọ́n kó mu lọ sí ilé aládùúrà. Ká wá wo ibi tí pẹ̀lú agbára àdúrà, pẹ̀lú prayer city. Ó kún bẹ̀ mountain of fire. Prayer city ló kún gbogbo bẹ̀. Àbí kọ́n lọ sí ibi tí wọ́n ti ń gba àdúrà níbi abẹ́ ààbò. Kọ́n fi àdúrà jagun fún tí tó máa fi tọ́ oyún yẹn tí tó máa fi bí. Bẹ́ẹ̀ ni, àwa wo iṣu kan, àwa wo àjẹ́, àwa wo ẹlẹ́bọ lóògùn tó sọ pé òun ò rí nǹkan gidi jẹ, òun ò rí oúnjẹ jẹ, òun ò rí omi gidi mu, òun ò rí Bonvita mu, tó sọ pé òun ò rí míìkì mu, tó ní tó máa mu tó máa fi ṣara rẹ̀ di ní oyún olóyún. Ó máa há wọn lẹ́nu. Ìtàn bá sọ pé àwọn tó fẹ́ mu ó máa mu ikú ló máa jẹ́ fún wọn. Àrùn ló máa jẹ́ fún wọn. Tọ́ bá mu, ó máa gbé wọn dè. Tọ́ bá mu, wọ́n máa wà paralyze. Tọ́ bá mu, á da àìsàn sí wọn lára títí ayérayé, àìnípẹ̀kun. Àmín. So my own opinion nìyẹn pé kì í ṣe pé bóyá kán lọ sí Àkúrẹ́ mansion. Ibi gbogbo náà ti ń kó àdìyálẹ̀. Ibi tàdúrà tí wọ́n máa lọ ní lemọ́ day and night. Bẹ́ẹ̀ ni wọ́n á yan àwọn tó máa dúró tì wọ́n láti máa gba àdúrà. Iṣẹ́ ni. Kì í ṣe pé kí kọ́ kúrò lábẹ́ òrùlé kan, kọ́ sá sábẹ́ òrùlé kan. Ibi ààbò sì tún jẹ́ pé wọn ò rí nǹkan míì mu. Oyún olóyún náà fẹ́ máa jọ. Wọn ò lè rí oyún Elizabeth mu. Wọn ò lè rí tiwa mu. Wọn ò lè rí tàwọn wa mu. Lágbára ẹ̀jẹ̀ Jésù. Àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa kò sí ni. Bíbélì ti sọ pé kò sí ohun ìjà olóró tó máa ṣe sí wa tó máa pa á lára. Bẹ́ẹ̀ ni wọn ò lè rí tiwa ṣe o. Oṣó ò lè rí tiwa ṣe, àjẹ́ ò lè rí tiwa ṣe. Ẹlẹ́bọ lóògùn ò lè rí tiwa ṣe o. Lágbára Kristi Jésù. Tọ́ bá tún sọ pé wọ́n fẹ́ ta fẹ́lẹ́fẹ́lẹ́ mu ẹ̀jẹ̀, mu oyún Elizabeth. Ikú náà máa ń mú, wọ́n máa mú ikú á gbé wọn dè, àrùn á gbé wọn dè pẹ̀lú ògo tó ń jẹ́ ti Ọlọ́run. Opinion mi ni pé kán wá abẹ́ ààbò, kọ́mọ yẹn kó lọ síbẹ̀, kó bẹ̀rẹ̀ àdúrà lórí ẹ̀. Lórúkọ Jésù. Ìyanu á dẹ̀ ṣẹlẹ̀. Á fi inú ẹ̀yìn, á fi ṣoyún, á fi rúre, á fi sọ̀rè lágbára Kristi Jésù. Ọ̀nà tó ń bá Naomi ṣe tiẹ̀. Tọ́lọ́run tó ń fi ti Naomi tí ò fi ti Naomi ṣe àpẹ́lẹ́, kò ní fi ti Elizabeth ṣe àpẹ́lẹ́. Elizabeth á fi inú ṣoyún, á fẹ̀yìn gan wọn pọ̀. Lágbára ẹ̀jẹ̀ Jésù. Torí Naomi onínúure. Ó trust Naomi. Naomi náà dẹ̀ trust ẹ̀. Mo mọ̀ pé ọrẹ wọn Ọlọ́run á ṣe kalẹ̀. Lórúkọ Jésù, èṣù àti agbára òkùnkùn kò ní yà wọ́n. Ìyẹn Naomi àti Elizabeth pẹ̀lú ògo tó ń jẹ́ ti Ọlọ́run. Lágbára ẹ̀jẹ̀ Jésù. Pẹ̀lú inú ire tó ní àkóyọ. Òun náà ní ìpín nínú ilé kábíyèsí. Lágbára Kristi Jésù. Ẹ ṣé ẹ̀yin èèyàn. Ẹ bá fi ṣàdúrà.
Kẹ́ lè bá fi tó kù sí comment section. Jésù Olúwa wa. Amen. Ẹ bá share, ẹ bá subscribe. Kẹ́ lè bá wa love ẹ̀. Àbọ̀ Ọlọ́run á dúró tì wá o. Ọlọ́run á love ẹ̀yin náà. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.